ìlú Alákẹ́tù lẹ́wọ̀n yìí ńlẹ́gbẹ́ AJOP ti yàn láàyò ní ilé ìgbafẹ́ kan tí wọ́n pè ní Ọ̀pọ̀dùgbẹ̀ láti ṣe ìpàdé àpapọ̀ wọn tí wọ́n máa ń ṣe lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún làwọn ẹgbẹ́ yìí ń ríra wọn láti ṣe ìpàdé pọ̀ àti láti sọ nípa ibi tí ẹgbẹ́ náà tí ó ń lọ. bẹ́ẹ̀ ò bá gbàgbé ìlú Kétu ní ìpàdé tí ó kọjá yìí gún wá sí níbi tí ogunlọ́gọ̀ àwọn ẹgbẹ́ pèdèpèdè ti lórí ọ̀fẹ́ láti yọjú síbi ìpàdé náà. lákòókò tó ń sọ̀rọ̀ olóyè Atanazi Adéyẹ gba àwọn ìgbìmọ̀ yìí láàyè láti jábọ̀ tí wọ́n gbé ṣe gẹ́gẹ́ bí àwọn ìrìn tí wọ́n rìn láàrin ọ̀sẹ̀ yìí kó tó di pé ìpàdé ó wáyé. nínú àwọn àlàyé ọ̀rọ̀ tí wọ́n sọ di mímọ̀ òun ni àbẹ̀wò tí wọ́n ṣe sí àwọn iléeṣẹ́ rédíò bí iléeṣẹ́ rédíò Àjáwẹ̀rẹ̀ eléyìí tí wọ́n fi lọ bá ọ̀gá àgbà tí ó ń darí rédíò ọ̀hún ní sáà tá a wà yìí. àbẹ̀wò sí ọ̀gá àgbà ojúléeṣẹ́ rédíò FM Alákẹ́tù èyí tí wọ́n fi lọ kàn sí láti fi ẹgbẹ́ yìí hàn pẹ̀lú àbẹ̀wò sí ọ̀gá àgbà tó ń darí iléeṣẹ́ rédíò Olókìkí FM. ọ̀gbẹ́ni Asọ̀gbàṣẹ̀tọ́ ṣàlàyé nípa àwọn nǹkan tí wọ́n gbé ṣe ọ̀hún. Asábàlàbí Adéoyè náà kò gbẹ́yìn gẹ́gẹ́ bí akọ̀wé àgbà tó ń darí ẹgbẹ́ náà nínú eléyìí tí àwọn ọmọ ẹgbẹ́ yìí ti láǹfààní láti ṣe àlàyé ní ọlọ́kọ̀-ò-jọ̀kan ohun tí wọ́n rí sí àti àwọn ohun tí wọ́n ń tọrọ kí wọ́n gbé ṣe. bákan náà ọ̀rọ̀ lọ lórí bí ìjọba ṣe lè dá ẹgbẹ́ yìí mọ̀ àti àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé pẹ̀lú àwọn àfojúsùn èyí ó wà ní ọjọ́ iwájú tí wọ́n ń lépa rẹ̀ láti jẹ́ kí ó wá sí ìmúṣẹ. olórí olùgbàlejò ọ̀gbẹ́ni Samuel Ajayi láti lè ṣe rédíò FM Alákẹ́tù kò ṣàì fi ìdùnnú ẹ̀ hàn lórí bí ìpàdé ọ̀hún ṣe wáyé nílùú Kétu èyí tó fi ń gba ẹgbẹ́ náà lámọ̀ràn wípé kí a má torí àwẹ̀ èyí ó ń bọ̀ lójú ọ̀nà dá ìpàdé dúró kí ìpàdé ó máa tẹ̀síwájú ni ó mú àṣeyọrí wá. ọ̀gbẹ́ni Ìṣirà Àkókòsì tí ó gba ọ̀rọ̀ sọ ń bẹ̀ ó rọ àwọn ìgbìmọ̀ láti rí pé wọ́n ń tẹ̀síwájú nínú àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé kí wọ́n má ṣe dá ọwọ́ dúró lórí ìpinnu èyí tí wọ́n ní fún ẹgbẹ́ náà. olóyè Muritàlá tí gbogbo èèyàn mọ̀ sí Ìyanu Olúwa èyí tí ọ̀pọ̀lọpọ̀ túmọ̀ sí ẹ kíyèsára kẹ́nikẹ́ni má ṣe tàn yín jẹ. àwọn náà pẹ̀lú gba ẹgbẹ́ náà lámọ̀ràn ìpè ohun tí àwọn fóònù tẹ̀lé ìpè kí ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí ní dáwó èyí tí ó lè mú kí àṣeyọrí ẹgbẹ́ náà kó tètè yá ní kọ́mọ́nkóbó lórí ìwé èyí tí wọ́n fẹ́ ṣe sọ́dọ̀ ìjọba. ààrẹ ẹgbẹ́ náà ní parí ìpàdé ó bá iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV sọ̀rọ̀ ẹgbẹ́ láyè tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbóngbóng iléeṣẹ́ wa ọ̀gbẹ́ni Atanazi Adéyẹ. bó bá yẹ àlè ká máa ṣe ìpàdé yẹn fún wákàtí 6 lónìí ọ̀rọ̀ kò ní tán torí ọ̀rọ̀ wọ̀nà kálukú yíyí ọ̀rọ̀ tí ń gbé kálukú líkù irú ọ̀rọ̀ wọn yóò lè mú ifú ẹgbẹ́ náà kó túrò kó túbà ká lè rìn jìnnà nípasẹ̀ ìpinnu àti ìlépa ẹwà ló jẹ́ ohun ìyẹlẹ kálukú bóníkà gba ọ̀rọ̀ ẹ̀hán làwọn fún ń sọfúnsọfọ̀ ní ibi ọ̀rọ̀ dé yìí ọ̀rọ̀ tó ẹ̀ ó tó gẹ́ torí ọwọ́ iná yẹ olúkúlùkù fún dùn lérò ìpàdé òní látara ìjábọ̀ yé ìgbìmọ̀ yé àwọn ọmọ ẹgbẹ́ fúnṣẹ́ ha iṣẹ́ yẹn ṣe láàrin ìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún náà gbà kó pé ó ṣe dùn mọ́ àwọn ọmọ ẹgbẹ́ tó ló mú ifú bí ọmọ ẹgbẹ́ kálukú bá gba ọ̀rọ̀ ọmọ ìràdíò kálukú bá gba ọ̀rọ̀ wọ̀nyí wọn kì í fẹ́ fọ̀rọ̀ ńlẹ̀ ìtorí pé iná olúkúlùkù wọn ṣe dùn tó. arábìnrin ìlẹ́nà tó gbọ́dọ̀ sọ ń bẹ̀ náà pẹ̀lú gba ẹgbẹ́ yìí lámọ̀ràn lórí àwọn ìgbésẹ̀ tó wà níwájú gẹ́gẹ́ bí igbákejì akápò ẹgbẹ́ èyí tó fi léde wípé kí ẹgbẹ́ yìí kó múṣẹ́ rẹ̀ ní ọ̀kúnkúndùn kálíbà tètè rí èsì ayọ̀ gbà. onírúurú àwọn pèdèpèdè lórí atẹ́gùn nípìnlẹ̀ Plateau ló gba ọ̀rọ̀ sọ ń bẹ̀ ní ọjọ́ náà tí a kò lè kà tán ká súnmù ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn. Ọ̀sọ́lọ̀ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.